mi ọ̀gẹ́ ọmọye orí ọ̀tá bó bá wẹ̀ mọ́ kó jíire bó bá wà fèrè mọ̀jò kó jíire ní sàárẹ̀ mi ò mọ̀ bí bàbá mi Àtàndá bá ti jíire àbùsẹ̀bùsẹ̀ ọkọ̀ há láti Abídèmí Àdùkẹ́ bàbá ẹ̀yìn ní pè ń fa ojú oró nìyẹn ti bá wọn lékè omi òsì bàtà nìyẹn ti bá wọn lékè odò òṣùpá nìyẹn ò ṣẹ́dọ̀ bò lójú rárá kábíyèsí o igbó ńlá nílé ọkọ mi ọ̀gẹ́ tèmi tàbàjà mójóyè lẹ́jù ọmọ níní ọ̀la ẹ̀jọ̀ ọkọ mi làmì tọ̀tàn nínú ilé wa ọba alábọ̀dé àtìbọ̀tán ẹlẹ́jù ìwọ ní ńké sí ọ̀pọ̀ ọdún kàbíyèsí bẹ́ẹ̀ gbóhùn mi ẹ̀ tara ṣàṣàkẹ́ ẹ̀ wá ṣe báwọn bàbá yìí ti ṣe torí ta tí wẹ́rẹ́wẹ́ ní tèkútélé àǹsùn parada ń tìgì àjà bàbá bẹ́ẹ̀ gbóhùn mi ẹ̀ dìjàrà láwùwò fìwájóyè wá ọkọ Dr. Fatima Rẹ̀mí lẹ́kùn Àríkẹ́ bàbá mi àgbàlagbà oyè ó ti pọ́dún mẹ́wàá tẹ̀ dórí àpèrè àwọn bàbá yẹn kú ọdún ẹ mọ̀ kú àṣeyẹ òkè lẹ́múrú sí ẹ ò ní dèrò ẹ̀yìn láéláé bàbá Fásílù là ẹ ǹlẹ́ mo wá bá yín dá sọ́dún mo sì fi bà fáwọn bàbá tó bí yín lọ́mọ kọ̀mí ọ̀gẹ́ ọ̀hún máa gẹmọ títí kékeré pọ̀ láyíyan ọ̀rẹ́ tó mọ yáyì ọba ló rán mi wá bí aṣíwájú Babátúndé Oyèbánjí ọmọ ẹlẹ́jú Gbóńlá Kingdom ọ̀rẹ́ ọba ọ̀tún ọba alábàárìn ọba aṣíwájú Babátúndé ọmọ ẹlẹ́mọ̀ sọ́sàlẹ̀ odò ọ̀rẹ́ tó mọ yáyì ọba ló rán mi wá kọ́ba Babátúndé ní kínkì yín bí ológun ẹrú ó ní nǹkan bá bí ọlọ́gbọ̀n ọba àbàjá ó ní ìra rúburúbu fọ́bà aládé rẹ̀ aṣíwájú ní kínkì yín púpọ̀ kínkì yín dénú ńlé igbó ńlá nílé ọkọ̀ mi ọ̀gẹ́ ọ̀hún agẹmọ títí kékeré pọ̀ láàyíyan mo rí bá lọ́wọ́ àwọn bàbá tó bí yín lọ́mọ àdáṣe níhùn ní ìbá gbúdọ̀ ń mọ èèyàn igbó ńlá mọ́dé mo kágò ẹjọ́ mọ́ ojú mi rí ṣe ọba Alábọ̀dé Jímọ̀ igbó ńlá nílé ọkọ̀ mi ọ̀gẹ́ àtúbọ̀tán ẹlẹ́jù ọmọye orí ọ̀tá tèmi tàbàjà mójóyè lẹ́jù ọmọ níní ọ̀la o ẹ̀jọ̀ ọkọ̀ mi làmì tọ̀tọ̀ nínú ilé wa ẹ̀kọ́ ọdún àìní ọkọ̀ mi ta ni ó jẹ́ mọ́ ọ bá ń bá ní tọ́tajà tẹ̀ràn ní bá ní ìjẹ́kọ̀ mi ò rọ́láhùn Àtàndá ọmọ agẹmọ tó fi kékeré pọ̀ láàyíyan ẹ̀yìn ní kì í lọ́wọ́lọ́wọ́ akíbímọ fẹlẹ́jù kápò sí owó níní rí ìgbà ńlá tẹ́ rí ní bàbá yín fífú wo fàyàbà kọ̀mí ọ̀gẹ́ ẹ̀jọ̀ kọ̀mí ọmọ òyèrò mi Gbóńlá ará lùjù ará sọmọra ọmọ agẹmọ ń lọ gbọ́wọ́ lájíyàn kọ̀mí ọ̀gẹ́ Àtàndá bàbá Fátúnlá Àkànní akífọ̀lárin sọ ń gbọ́dọ̀dọ̀ ẹnu mi ọmọ níní ọ̀la àìní ọ̀la ń kọ́ wọ́n dé gbàgán ìrèé aṣọ gbàgán nǹkan márùn nígbèrè òṣèré níbi àyàbá ti sọ̀wọ́ àrókùsù àgbà ń sọ̀wọ́ òjésèré jíjí pẹ́jù ọkọ mi ó ní bó gbà mí ó bó ra mi Gbóńlá nílé ẹ̀jọ̀ ọkọ mi dákun mọ́jú mi bòde lọ ẹ̀jú gbogbo ọkọ mi ọmọ òyèrò mi Gbóńlá Àtàndá mọ̀ dá gànjọ́gànjọ́ ìwọ ní kì í lọ́wọ́lọ́wọ́ ìwọ lọmọ arọ́jọ́ òdeyàwó ládé ọmọye orí ọ̀tá ọmọ akọ́lé owó sùn lógode ẹ̀jọ̀ ọkọ̀ mi ọmọ tàdàbọ̀ dire Gbóńlá Àtàndá o ọba gangan ní kì í lọ́wọ́ bẹ́ẹ̀ gbóhùn mi ẹ̀dì ìdọ̀rọ̀ láwùwò fìwájọ́ ewa òpìtàn róye lẹ́jù òpìtàn tí ó róye lẹ́jù ń kọ́ ọmọ onílé ní gbowó rẹ̀ kọ́ mi ọ̀gẹ́ ọmọ òyèrò mi Gbóńlá ẹ̀yin lọ́mọ owó síremu òkùnkùn síremu òkùnkùn nígbé owó àwa ò ní gbé bájábá rọ́kọ̀ mi dákun mọ́ sálọ fẹ́ni tí ó fẹ́ràn rẹ̀
àjà wọn rìn gbẹ̀ndẹ́kẹ́ gbẹ̀ndẹ́kẹ́ ọ̀bùn wọn wọ́n jà wọ́n pàṣẹ ọ̀sẹ̀ ọ̀bùn ní òrẹ̀rù àfínjú wọlé ọkọ̀ mi ọ̀húngẹ́. àkọ́bí aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyé ni bàbá tó bí yín lọ́mọ gbàtẹ́ ń bọ̀ láàfin ọ̀yọ́ lé ń jọ sí ẹ̀jú bí mọ́lẹ̀ bámúbámú ọ̀kan ní gbólá ọkọ̀ mi ọ̀húngẹ́ alámọ̀yọ̀ bí mọ́lẹ̀ bámú ọ̀kan lálámọ̀yọ̀ wọn sókun ọ̀gẹ́rẹ́ alámọ̀yọ̀ asọ̀sà ọ̀kan ló ní pẹ́ àjàmọ̀yẹ orí ọ̀tá ọ̀kan ló ní fọ̀kọ̀ ọmọ fọ̀kọ̀ lajà ọ̀kan ló ní rágbìjọ́ ọmọ olókè méjì ń takọtabo lórí àgbà ọ̀kan ló ní rèé olókè tó pọ̀ nílé bàbá wọn kọ́ mi ọ̀húngẹ́ bájágbàrú ọmọ àfijọ́ èrè kó ẹ̀jọ̀ kọ̀ mi àròjò dèrè àwòládé àtàndá o dákun jájọ́ dé gbàgede mọ́mọ́ tó bí ọlọ́mọ àṣà bí ọ̀gán ni wọ́n jẹ́. Àlímọ́tò mọ́ra láwọn àṣà bí ọ̀gán ilẹ̀ bí ọba wà ilẹ̀ rẹ̀ kúlẹ̀ wà láwùwà aláwù sọmọdọ̀ lámúyẹlẹ́dẹ́ wà lámúyúlá wà lámúyẹ́kùn lákùn fún àníyá. àṣà bí ọ̀gán ìlà ọmọ ògbóye ògbóye kọ́lá ìlàládé wà wọn kówó rádé rí ọmọ ògbìngùn gbin láwọn ọmọ ògbìn lágbègùn náà pòkè àwọn bàbá tó bí wọn lọ́mọ ìlàsọ lóko oògùn mi dùgbẹ́ lájà ẹ̀bá jáfi lájì yan káfọ̀gùn wo mọ́ lára ọmọ jèrò alára bàbá ńṣọ́ńṣọ́ ọ̀rọ̀gùn sẹ́kùn sẹ́kùn ọjọ́ ọ̀rọ̀gùn ti dẹ́kun ògùn ti sẹ́ńlá lára ti jáwọ́ nínú àǹsọ̀ àṣà bí ọ̀gán ilẹ̀ bí ọba wà ilẹ̀ rẹ̀ ni àtàndá o ọba wa ní kí n lọ́wọ́lọ́wọ́ àkàwé gboyè olùkọ́ tó yanrantí ni wọ́n jẹ́ ìwọ lọ́mọ ẹni àní òkè ní lẹ́yìn tó fẹ́ kú sọ́wọ́ ẹni àní ó fẹ́ ní lójú pátá sẹ́nu ẹ̀gún ń bẹ nílẹ̀ wọn ò mẹ́ni gbogbo ń bẹ nílẹ̀ wọn ò mọ òun ẹ mọ́ forí ọlágún ẹ̀ṣọ́ pẹ̀lẹ́ ẹ mọ́ forí oyè gẹ́gẹ́dù ṣe bókì àwọn bàbá tó bí yín lọ́mọ ni ìran bàbá yín ní pẹ̀kú ní pẹ̀yẹ nínú gbó kìjìkìjì àtàndá sọ̀hún gbádùn ẹnu mẹ́pọ̀ ọdún. bàbá fámìlì láì bàbá fàwọ́sì àkàndé bàbá fàrídì akínsọ̀lẹ́dàyọ̀ àkànjí pẹ́pẹ́pẹ́ lówú sáró àtẹ̀pẹ́lẹ̀ sẹ̀ńtẹ̀nà kẹ́ńgbó kẹ́ńtọ́ kẹ́ńgbó bí àwọn àgbà kan tán fowó sóńdì ọ̀run níjọ́sí wọ́n gbó títí òwú sí ìdókìní mọ́ wọn láàkẹ́pẹ́ kájí ó pẹ́ lórí bàbá kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣẹ ó pẹ́ lẹ́nu kọrin kése ẹ̀yà ẹ̀ta ẹ̀ ní táwọn náà láéláé ẹ lè mọ ṣe ipá yóò sì mọ ká bá mi àtàndá fìwà jóyè àkọ́kọ́ agara ìdẹ́lẹ́dùmarè agara onídàáyín láyé ń bí ẹgbà onígbàrí ọwọ́ yín dànù gbangba ta onílù yín lẹ́gbà wálé ọdún ayọ̀ lẹ́sìn mọ́ ṣe ẹ ní tètè kú ìgbà rẹ ti ń dùn yí ọlọ́run wá ní jódò dúró lágbára ọlọ́run ọba igbó ńlá onídàrú láéláé agbègbè rẹ oníbàjẹ́ èkó mọ́ kébí èkú ẹyẹ ó sì mọ́ kébí ẹyọ lẹ́yìn ó mọ̀ fọ́ bí ọ̀hún èèyàn ìta gbangba là á bẹ̀rẹ̀ àjílẹ̀ kéèké àrò oníṣòyìn mọ́lẹ̀ bí ewúrẹ́ òjòjò oníṣòwò kó mọ́ lè nàjà kókókó lárọ̀ sálẹ̀ pọ̀ ọdún ọmọ èyí tọwọ́ oníkọlà á kú ẹ̀ níròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ agbófọwọ́ pawú àdàgbà fèrè ìjòbí ire báyìí lójú owó rojú yóò wá ní ríbi lágbára ọlọ́run ọba ẹ rí ẹni afẹ́ là ń fẹ́ rí ẹni àfẹ́ nílé ẹ̀ jìnnà aṣíwájú Babátúndé Oyèbámijí ọmọ ẹlẹ́jù gbóńlá ló rán mi wá bí ọmọ ẹlẹ́mọ̀ sọ́sàlẹ̀ odò ọ̀tún ọba alábàárìn ọba lóní wákọ́ bá wa bàbá kẹ́ ẹ̀ pẹ́pẹ́pẹ́ ẹ rí bí wọ́n bá wá bí léèrè pé ta ní dáhùn rínwìnrìn látẹ̀kan Àṣàkẹ́ ọ̀la lèmi jẹ́ the chanting diva abilọ́yàn ara rodo abirun ọmọ aríkìtì pa àyàdàgbà ọmọlé láhùn tí ọ̀hún wo ṣòkòtò jámogó yòókù bàbá Jésúndé kábíyèsí ẹ̀jẹ̀ ń mọ fẹlẹ́
ká tún jọ ṣàmọ́dún.